ó ń pè ọ́ nísìnyìí gbọ́ bólúgbàlà tí ń pè ó ń pè ọ́ nísìnyìí gbọ́ bólúgbàlà tí ń pè ó ń pè ọ́ nísìnyìí gbọ́ bólúgbàlà tí ń pè ó ń pè ọ́ nísìnyìí gbọ́ bólúgbàlà tí ń pè. Mo kí gbogbo àwọn àyànfẹ́ níbikíbi tẹ́ ti láǹfààní tẹ́ ti ń gbọ́ mi láàárọ̀ yìí. Ẹ dákun mo bẹ̀ wá iṣẹ́ ìránṣẹ́ ti àárọ̀ yìí. Mo fẹ́ kí ẹ dákun nítorí ti Jésù Kristi. Kí ẹ fi ránṣẹ́ sí gbogbo àwọn èèyàn yín pátá lórílẹ̀-èdè àgbáyé. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ní tàárọ̀ yìí. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ o. Ṣùgbọ́n iṣẹ́ tí Olúwa rán mi ni mi ṣàì gbọ́dọ̀ má jẹ́. Nígbà tó di bí aago bíi 3 kọjá ní ọwọ́ ọ̀gànjọ́ òru ni amúmìnrin àjò ẹ̀mí aṣímilójú á fi àwọn ìjìnlẹ̀ nǹkan agbára hàn mí. Àyànfẹ́, olùgbàlà rán mi sí ọ lónìí. Ẹni tó dá ọ ní àwòrán rẹ̀, ẹni tí ó rán ẹ wáyé nítorí ìdí pàtàkì, pẹ̀lú ìrètí pé bí èmi àti ẹ bá jẹ́ olóòótọ́ sí òun nínú iṣẹ́ tó rán wáyé wá ṣe, ní ìkẹyìn òun ó tún padà wá, òun ó wá mú wa lọ sọ́dọ̀ òun tìkára òun, pé níbi tí òun bá wà ká lè wà níbẹ̀, pé nínú adé òun ó fi dé wa lórí, nínú aṣọ ìgúnwà òun yóò fi wọ̀ wá, a ó sì jókòó lẹ́gbẹ̀ẹ́ òun lórí ìtẹ́ bàbá òun pẹ̀lú òun, a ó sì jọ máa ṣògo níbẹ̀. Àyànfẹ́, Ọlọ́run yìí ló rán mi sí ọ láàárọ̀ yìí. Mo sì wá bẹ̀ wá, ẹ fi iṣẹ́ ìránṣẹ́ lémọ́lémọ́ sí gbogbo àwọn èèyàn wa pátápátá. Báwo ni yóò ti dára tó tí ayé yìí bá sàn wá? Báwo ni yóò ti dára tó tí a bá tún kúrò ní ayé yìí tán ká dé ọ̀dọ̀ Ọlọ́run níkẹyìn? Ohun tó dára jù fún ènìyàn tí a bínú obìnrin ni pé lẹ́yìn tí ayé yìí bá sàn tán kí orí ọ̀run dé sí. Bí ayé yìí bá sàn ènìyàn bí kò bá rọ̀run dé sí, àyànfẹ́, ayé asán lonítọ̀ ń wá o. Ó sàn ká má bí, ó sàn kó kún kékeré ju kí a bí ènìyàn kó dàgbà kó wá parí ẹ̀ láyé kó má rí lè dé sí. Ewu àti ìjàmbá tó kò mà sí o. Ẹ wò ó, bí aago 4 ti ró kọjá bí ìṣẹ́jú bíi 15 ní ọ̀gànjọ́ òru ni a ṣí mi lójú. Kí náà ni mo rí? Mo rí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ń sá àsálà fún ẹ̀mí wọn. Mo rí ọ̀pọ̀ àwọn èèyàn tó wà níbi ATM machine tí a ti ń gbowó. Wọ́n fi ké wọn lẹ̀ sẹ́nu machine, wọ́n ń sá kiri. Mo rí àwọn tó wà nínú ilé ìfowópamọ́ pẹ̀lú táì lọ́rùn, wọ́n ń fò jáde, mi ò wọ bàtà, wọ́n ń sáré kiri orí títì. Bẹ́ẹ̀ ni mo rí àwọn ènìyàn tí wọ́n ń sáájú láti onírúurú ilé ìjọsìn tí ó wà lórílẹ̀-èdè ayé, wọ́n ń sáré kiri lórí títì márosẹ̀. Wọ́n á rí pé wọ́n da ọ̀dà sórí títì márosẹ̀ yìí. Kálukú ń sá sọ́tún, wọ́n kọlu àwọn lójú títì pé níbo ni ọ̀nà àbáyọ wà. Bẹ́ẹ̀ ni mò ń gbúrò mọ́kẹ̀ àti àdó olóró tó ń dún lẹ́yìn. Mo wá rí pé àwọn kan wà nínú ọkọ̀, àwọn kan wà lórí ọ̀kadà, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọlura wọn. Kálukú bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ gbà mí o, ẹ gbà mí o. Mo wá rí pé ìdágìrì yìí pọ̀, ó pọ̀ jọjọ. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sá àsálà. Bí àwọn kan ti ń sá wọlé ni wọ́n ń sá jáde. Mo rí àwọn ọ̀gá iléeṣẹ́ tí wọ́n ṣí fìlà, tí wọ́n bó agbádá sọnù. Àwọn kan aṣọ àwọ̀tẹ́lẹ̀ ló kù lọ́rùn wọn tí wọ́n wọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ń sáré kiri. Wọ́n bẹ̀rẹ̀ sí ń sáré kiri. Ìyàwó ò rí ọkọ ò rọ́ ọmọ. Kálukú ṣàkàn sá àsálà fún ẹ̀mí rẹ̀. Ṣùgbọ́n nínú ìṣípayá yìí mo rí ọkọ̀ méjì kan. Mo rí ọkọ̀ ńlá méjì kan. Ọkọ̀ àkọ́kọ́, mo rí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sáré wọbẹ̀.
bẹ́ẹ̀ ni ó ní kọ̀ǹdọ́tọ̀ kan tí kọ̀ǹdọ́tọ̀ ẹ̀ sì ń pe àwọn òròkó yẹ wọlé ó yẹ wọlé ká máa lọ àti fẹ́ ṣí o ẹ wọlé ẹ jẹ́ ká máa lọ àti fẹ́ ṣí o. bẹ́ẹ̀ ni mo rí pé àwọn èèyàn bẹ́ẹ̀ sì rọ́ gidigidi sínú ọkọ̀ yìí. bẹ́ẹ̀ la wá mú mi lọ síwájú, mo wá wo ohun tí a kọ síwájú ọkọ̀, mo wá rí pé ìparun destruction òun la kọ síwájú ọkọ̀ níbi plate number. nígbà tí mo máa gbójú sókè tí máa wo ẹni tó ń wakọ̀ yìí, ṣe ni ó dàbí olóńgbò músíkà cat, ṣùgbọ́n ó tóbi tó màlúù. ó dàbí olóńgbò tí mo bá tó ń wa tó di steering mú, ojú ẹ rí bí ojú olóńgbò ṣe máa ń tanná lálẹ́, bẹ́ẹ̀ ló ṣe rí, ṣùgbọ́n ó tóbi tó màlúù. ó wá jókòó, ó di steering mú, bẹ́ẹ̀ ló ń mú fẹ́ láwọn èrò ń wọlé, bẹ́ẹ̀ ni wọ́n rán wọlé kẹ̀tìkẹ̀tì. nígbà tí mo máa wo ọkọ̀ kejì, mo rí pé òun náà ń pèrò sọ́kọ̀, ṣùgbọ́n ṣe ńlá ni pé ọ̀pọ̀ àwọn tó wọbẹ̀ ò tó nǹkan. àwọn tó lè wọkọ̀ yóò tó, lára àwọn tó ti wọkọ̀ tó bọ́lẹ̀, wọ́n ní ọkọ̀ ilé slow. ṣùgbọ́n nígbà tí a máa mú mi wá síwájú níbi plate number, ohun tí a kọ síbẹ̀ ni ọmọ aládé àlàáfíà. bẹ́ẹ̀ ni mo rí bàbá yẹn tó jókòó lórí àga tí ògo rẹ̀ ń tàn. ṣùgbọ́n ṣe ńlá ni pé àwọn péré, kí n má gbàgbé ọkọ̀ àkọ́kọ́ tí mo rí tí wọ́n kọ ìparun síbi plate number ẹ̀, mo rí pé lẹ́gbẹ̀ẹ́ olóńgbò yìí wọ́n ń dá iná kan. àwa tí a bá ti lọ iléeṣẹ́ búrẹ́dì rí, iléeṣẹ́ búrẹ́dì, nígbà tí wọ́n bá fẹ́ kọ́ tó kó búrẹ́dì sí, wọ́n á kọ́kọ́ dáná sí, wọ́n wá kó jáde. ṣe wá rí bí kíkẹ́ iná yẹn ṣe ń kẹ̀, bẹ́ẹ̀ ni lẹ́gbẹ̀ẹ́ jíà lẹ́gbẹ̀ẹ́, bẹ́ẹ̀ ni a dá iná yẹn sí ẹgbẹ́ olóńgbò yẹn, tí iná yẹn ń kẹ̀, bẹ́ẹ̀ ló ń kóná mọ́. bẹ́ẹ̀ ni olóńgbò yìí kóná mọ́, iná yẹn ń rà á, bẹ́ẹ̀ tó ń gbádùn iná yẹn, bẹ́ẹ̀ ló ń kóná mọ́, tó ń kóná mọ́. tí àwọn èrò ń wọkọ̀, àwọn kan tún wọ́n gan ọkọ̀, wọ́n mú standing, àwọn kan dì mọ́ etí ọkọ̀ ló ń sọ wọ́n pé òun ti ń lọ o. bẹ́ẹ̀ làwọn kan tó ti wọkọ̀ tó fọwọ́ fa àwọn tó wà nísàlẹ̀ pé ó yẹ ẹja lọ, ṣùgbọ́n ìparun la kọ síwájú ọkọ̀. ṣùgbọ́n ọkọ̀ kejì tí a kọ ọmọ aládé àlàáfíà sí, tí mo rí arúgbó ọjọ́ togotogo ẹ̀ tó ń wa ọkọ̀ yìí, àwọn péréte ló wọ bẹ̀. ó ń pè ọ́ nísìnyìí, gbọ́ bolo gbàlà tí ń pè, ó ń pè ọ́ nísìnyìí, gbọ́ bolo gbàlà tí ń pè. àyànfẹ́ kí ni eléyìí túmọ̀ sí? òpin ayé la wà, òpin ayé ti dé. àwọn tó lówó gan ọkàn wọn ò balẹ̀, àwọn tó kọ́lé ọkàn wọn ò balẹ̀, connection kò fìyàn lọ́kàn balẹ̀. àyànfẹ́ tó gbọ́ mi níbikíbi tó ti ń gbọ́ mi lórí àgbáyé, ó dẹ̀ làkàkà kí wọn náà wọkọ̀ ìgbàlà, ọkọ̀ ọmọ aládé àlàáfíà, kó bọ́lẹ̀ nínú ọkọ̀ tó máa parí sí ìparun. bíbélì tèmi sọ pé ọ̀nà kan wà tó dàbẹ̀ ní kó dáa lójú ènìyàn, ṣùgbọ́n òpin rẹ̀ ìparun ni o. àyànfẹ́ tó ń gbọ́ mi, ó dáa kó gba Jésù sínú ayé rẹ, kó wọnú ọkọ̀ ìgbàlà yìí kí ọlọ́jọ́ tó dé. rántí ọkùnrin ọlọ́rọ̀ ni tí ó ń jẹ̀rora nínú iná, tó ń jẹ̀rora nínú iná ńlá, tó fi ká àbámọ̀ sẹ́nu nígbà tó rí Lásárù ló kàn ya Ábúráhámù. àyànfẹ́ tó ń gbọ́ mi, ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ọkọ̀ ìparun tó sì lọlé Ọlọ́run, ṣùgbọ́n tó pé bíbélì sọ pé ọ̀nà kan wà tó dàbí ẹni pé ó dáa lójú ènìyàn, òpin rẹ̀ ikú ni. àyànfẹ́ yẹra rẹ wò lónìí, ǹjẹ́ o ti wọkọ̀ ọmọ aládé àlàáfíà? ǹjẹ́ o ti wọkọ̀ ìyè? ẹgbọ́n tó sọ fún wa fúnra rẹ̀, ó ní kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi, torí èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. àyànfẹ́ láàárọ̀ yìí, ó máa dá kó yẹra rẹ wò irú ọkọ̀ tó wà. ẹ wo oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ ní ìwé Timothy, ó ní nígbà ìkẹyìn ìgbẹ̀wù yóò sì dé. àyànfẹ́, lára àwọn ìṣẹ̀lẹ̀ tí Matthew sọ fún wa pé yóò ṣẹlẹ̀ ní àwọn ìwọ̀nyí: ilé ọba sí ilé ọba, ìlú sí ìlú, orílẹ̀-èdè sí orílẹ̀-èdè, àjàkálẹ̀ àrùn, àwọn àrùn tá ò gbọ́ rí a ó máa gbọ́, àwọn ìṣẹ̀lẹ̀ orí burúkú tá ò gbọ́ rí ẹ máa gbọ́ pé
ọmọ 20 ọdún ó bá ọmọ oṣù 3 sùn. Ẹ máa gbọ́ pé wọ́n rí orí èèyàn 10 nínú báàgì ẹnìkan. Ẹ máa gbọ́ pé nílé ìjọsìn wọ́n bá nǹkan báyìí níbẹ̀. Ẹ máa gbọ́ pé wọ́n bá ìránṣẹ́ Ọlọ́run kan tó ń ṣe nǹkan báyìí. Àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ rí. Ẹ máa gbọ́ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀. Èyí ṣe àfihàn pé ìgbà ìkẹyìn láwà, òpin ayé láwà. Àyànfẹ́ tó ń gbọ́ mi, yẹra rẹ wò. Inú ọkọ̀ wo lo wà? Ọkọ̀ ìparun tàbí ọkọ̀ ìgbàlà? Wá Olúwa nígbà tí o lè rí pé nígbà tí ó wà nítòsí kí àkókò tó bọ́ sórí. Ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí. Ẹ jájọ pé nígbà tó wà nítòsí. Yẹra rẹ wò, irú ọkọ̀ wo lo wà? Èrè kí ló máa jẹ́ fẹ́nìyàn tó bá jèrè gbogbo ayé, tó bá sọ ẹ̀mí ẹ̀nù? Àyànfẹ́ tó ń gbọ́ mi tí ò tí ní Jésù, wọ́n gán mọ̀ pé ò tí wọnú ọkọ̀ ìgbàlà, pé nǹkan tó máa jẹ ló ń wá kiri. Ìlú ìlò wà tàbí òkè òkun, Olúwa rán mi sí ọ ní o. Yẹra rẹ wò. Èyí tó lé owó, èyí tó lé iṣẹ́, èyí tó lé ọmọ, èyí tó lé ọrọ̀ rẹpẹtẹ ó tó gẹ́. Yẹra rẹ wò. Yẹra rẹ wò. Ǹjẹ́ inú ọkọ̀ ìgbàlà ló wà tàbí ọkọ̀ ìparun? Ìyà àwọn tí ó bá láǹfààní láti wà nú ọkọ̀ ìgbàlà, ìyà àwọn tó bá ní àǹfààní láti wà nú ọkọ̀ ìgbàlà yìí, àwọn nìkan ní ìrètí ọ̀run wà fún. Yẹra rẹ wò lónìí o. Mo sì gbàdúrà iye ẹ̀kan tó ń gbọ́ mi tí kò tí ní Jésù, Ọlọ́run yóò wo ti iṣẹ́ ìránṣẹ́ tó rán mi sí orílẹ̀-èdè àgbáyé lónìí, yóò bárù àwọn kan bẹ́ẹ̀ pàdé, yóò sì ṣe ètò kan nínú ayé wọn. Àlàáfíà ni fún yín. Bóyá fún ìmọ̀ràn, fún ìtọ́ni, fún àdúrà, ẹ pè mí sórí aago yìí 08055951129 tàbí 08065985795 lẹ́ẹ̀kan sí 08065985795 tàbí 08055951129. Mo ń gbàdúrà lórúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì pé ọ̀run ò ní bọ́mọ wa lọ́wọ́. A ò ní sọ ìjọba ọ̀run nù. Gbogbo nǹkan tó wà lọ́wọ́ wa tí ò ní já dọ́run, Olúwa yóò gbà sọnù. Lábẹ́ bó ti wù kó rí, a ó fi ìjọba ọ̀run ṣèrè jẹ lórúkọ Jésù Kristi Olúwa wa. Orúkọ mi ò yí padà, Pastor Praise O Bámiṣayé náà ni, tí mo sì mọ̀ pé èmi àti ìwọ a ó jọ sinra wa dé ìjọba Ọlọ́run ni. Àlàáfíà ni fún yín.